Era kan ní sùúrù. Ẹni sùúrù Albaarizy. Ọ̀dọ̀ Albaarizy là ń lọ. Ní down ni. Ọ̀dọ̀ Albaarizy là ń lọ. 50K. Ọ̀dọ̀ Albaarizy là ń lọ. Kúlà. Ní gbé kalẹ̀ sẹ́ẹ̀. Ní gbé kalẹ̀. Ẹja wàhálà ó pè mí. Ọ̀dọ̀ Albaarizy ní gbé kalẹ̀ níṣẹ́. Tá a bá pọ̀ nǹkan wa ara ta ó bu wa. Ní gbé kalẹ̀ níṣẹ́. Ní gbé kalẹ̀. Ó ti yé mi. Kíní kan tún ti dé bẹ́ẹ̀ wọ́n sì ní máa announce ẹ̀ kó làfáà àwọn ọmọ bá ń gbà lọ́wọ́ ń tiẹ̀ náà wọ́n ní kò dí ọ̀rọ̀ lọ́wọ́ kí n máa gbà á. Allahumma salli ala sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala ali sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك على الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا مجيب الدعوات. آمين. mo kí ìkàlẹ̀ bàbá wa ọlọ́lá wa ọba wa ní ìlú Ìlọrin. shehu wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo fi kíkí bàbá. وفيكي مولانا المفسر الصلاتي الأكبر مولانا شيخ الحلقة الله حياته الله جاري بزا آمين ولا لا إله إلا الله آمين ولا محمد رسول الله الله عليه وسلم مولانا أمير الجيش الله حياته يوم داسي بلوغو الله آمين. mo pín kíkí kan náà ní ẹyọ kọ̀ọ̀kan bàbá wa Kínbọ̀dé الله bàbá حياته dáadáa ọlọ́run má fi ilẹ̀ láéláé. آمين. mo fi kíkí yín mo fi kí Alhaji wa Anod الله حياته bàbá díìnì الله حياته bàbá díìnì Jìlání ẹ ní wálẹ̀ láéláé. آمين. mo kí bàbá mi dáadáa yìí Alhaji wa Adémọ́lá mo súnmọ́ wọn dáadáa kí tó dá wọn mọ̀ pé àwọn bílíọ̀nù àlẹ́ tún ń wé láwà níyì gbogbo àwọn disguise yìí nísìnyí gbogbo tó yẹ kẹ gbó lọ́wọ́ wọn ni àmọ́ ti wé láwà ní ojú ń tì wá. ayakumullah. ọlọ́jà rí yín pẹ́. amina. mo kí àwọn ọ̀nẹ́sìn ẹ má bínú ẹ dákun ọ̀lẹ́sìn ẹ má bínú ọlọ́ba àṣàlẹ́kùn anátún ní ọlọ́ba àṣàlẹ́kùn dáadáa. àmín. mo kí bàbá Muqaddamu Salihin. adamallahu hayatahu. Amirul Muhajirin. adamallahu hayatahu. Mọ̀lánà Kàlí ń bọ̀ ọ̀dọ̀ yẹn ti pawó ju yẹn nínú yóò dùn jù láàrin àfa ẹ wá fẹ́ gba tèmi kó mọ̀ bá yíwọ́ lẹ́yìn kò sí wàhálà bralifa ọlọ́run ní bá ń fi yín lẹ̀ alájí aláwìyé oníbàjẹ́ alájí kúlà yóò mọ̀ dá sí alájí wa bọ̀dá wa tipẹ́tipẹ́ yìí lábẹ́kúta bọ̀dá Saheed ẹ má bínú pé bọ̀dá mo pè ẹ má bínú ẹ lẹ máa ń tẹ àwọn fóònù gbà wọn kai ọlọ́run ní bá ń fi yín lẹ̀ Muqaddamu Salihin ìjọba Jalabi channel of success ẹni wálẹ̀ láéláé Alhaji wa jí sọ pé ẹ sá hamọ́ kàbí Port Harcourt ni kò ní bàjẹ́ ọlọ́run máa ṣàlékún dáadáa tọ́ ẹ̀yin yá wa ọlọ́run jẹ́ àárín pẹ́ o àmọ́ ọmọ wa nulẹ̀ ọlọ́run jẹ́ pẹ́ fún wa o la ilaha illallah. mo ti kí bàbá tọ ẹ má bínú sá tọ ṣe rí àyè tá a wá yìí Malam Bubakar. ayakumullah. aláàní jáde nínú àwẹ̀ yìí lọ bí kankan àgbà òde a sì máa ń mọ̀ ní pé lọ́dún yìí Ìlọrin láti ṣe gbogbo ẹ̀ tẹ̀fsírì la mọ̀ sí
àmọ́ láàyè yìí kọ́dà ìbẹ́ nìkan kan sọ mo gbàgbé kí n discuss ẹ̀ pẹ̀lú ara mi gan àfìgbà tí mo wọ̀ yà yín. nítorí bọ́lọ̀ ń ṣe ń tó yìí gbogbo ẹ̀yin jẹmọ́ alhamdulillah inú mi dùn pa sí pé láàyè yìí Malam Bubakar akramakumullah orin kan náà ni ikantu amirul muhajirin budashiru budalukman ẹ má bínú sá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ sá atẹ́bíṣe orin kan náà ní kantu níwájú maulana Saifu-L-Qodiriyah adamallahu hayatahu bani ya hamil al-ahqadi innaka jahilun ya amil al-aqadi innaka jahilun هل يشرب ثم الزعاف العاقلون الحقد الحقد يقتل أنفسا تقطعته سامي فإنك لا محالة راحل دين المحبة ديننا وكتابنا أوصى بهذا فانتبه يا غافل. nítorí Ọlọ́run ìntàfẹ́ fi kí inú. حامل الأعقاد إنك جائل هل يشرب ثم الزعاف العاقل ìfẹ́ wojú sẹ́fù. الإكد àmọ́ bóyá gbàtọ́ ti notify mi pógun la wá jà láyé yìí màmá mi sì jẹ́ mọ́ pé ìntì ìpọ́mọ oṣù mẹ́fà títí ṣe press up nínú oyún ń palẹ̀ mọ́ fún sẹ́ta wá sí ni ádàmú wa púpọ̀ ogun mo jà bí n bá jagun lájàyè ni wọ́n ti fi mi ṣe family planning ìkẹfà mo bá dé lọ́dọ̀ ìyanu. bàbá ṣe press up wáyé ni. o ṣeun number 12 lọ́dọ̀ bàbá. bí mo sùn wá. sẹ́yìn tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa mú ni kí n lè relieve stress ìhun díẹ̀ torí ẹ̀ kan wá èèyàn tó jókòó báyìí ni o heavyweight gbogbo wa báyìí o heavyweight ni o ó lè fẹ́ lómi láti dìde báyìí ẹ kàn rí tí o mọ̀ fọwọ́ bọ́jú ó fẹ́ dákú ni. àmì lálẹ́ àkọ́dì innaka jahilun. bí yóò bá tọ́jú gbà fún kó tó dé àyìn yóò ní júrì láti inú. yóò ní júrì. bí yóò bá tọ́jú gbà fún sọ́kàn kó tó wọ ìyá yín tí ó tọ́jú ìmánì kó sì so mọ́lẹ̀ gidi ni o torí ìmánì náà máa já o bí ìmánì bá pàdé temptation gidi yóò já chéènì bí ẹ̀gbọ́n ẹ̀ yọ̀ǹda mi ẹ jẹ́ mọ́ lọ lásìkò tá a wà yìí wọ́n náà wo kẹ́rìtà láti tí òjò oorun sùn wọ́n náà wò mélòó ní zero òun já mọ̀ nísìn kí ló wí ọmọ yìí. lálẹ́ àkọ́dì innaka jahilun. Maulana al-Mukhtar. هل يشرب ثم الزعاف العاقل الإكد يقتل أنفسا تقطعته مولانا المختار سامي فإنك لا محالة راحل دين المحبة ديننا وكتابنا أوصى بهذا فانتبه يا غافل دين المحبة ديننا وكتابنا أوصى بهذا فانتبه يا غافل يا عامل الأعقاد إنك جائل هل يشرب ثم الزعاف العاقل
alikidu yakitulu anfusa taqatatuhu sami fa inna kalama ala tarahilun dinul mahabbati dinuna wa kitabuna أوصى بهذا فانتبه يا غافل مولانا أمير الجيش يا حامل الأحقاد إنك جاهل هل يشرب ثم الضعاف العاكل ẹ dákun ẹ bá ń la ojú ọ̀nà yìí mo fọlọ́ ń bẹ̀ yín ikùn mi sì wú. حامل الأحقاد إنك جاهل هل يشرب ثم الضعاف العاكل. dákun o fẹ́ jẹ́ kó oore dákẹ́ nu ayé tiẹ̀ náà kígbe Allahu Akbar kó rinlẹ̀ dáadáa. يا حامل الأحقاد. bá a ti ní o dúró ẹlòmíín sì ń sakọ sọ́lọ́ ǹdí sí ó máa pé wọ́n ti rí nọ́mbà rẹ̀ gbà lójú olélẹ̀ má sakọ wájú Ọlọ́run ẹni tí ó fún ọ lóore má tún sakọ wájú ẹ̀ fọwọ́ rẹ méjèèjì kan sára sọ́lọ́run kó pín oore dọ́dọ̀ tiẹ̀ náà láìpẹ́ Allahu Akbar. يا حامل الأحقاد إنك جاهل. nítorí Ọlọ́run bí yóò bá fẹ́ sinwin lójijì má wù èní ó yà ń wèrè ajé abọ́lá gòdù. حامل الأحقاد إنك جاهل هل يشرب ثم الضعاف العاكل. ẹ wá dúró sẹ́gbẹ̀ẹ́ mi báyìí nítorí Ọlọ́run. nítorí Ọlọ́run. alikidu yakitulu anfusa taqatatuhu. Alhaji wa nọt. Sami. bàbá ń ta òfò nípò ń tọ́ Ọlọ́run ní jẹ́ lówó tẹ́ ra. Àmín. òsì máa ń disguise yo tí ó wà bí oríire ó sì fẹ́ fàgbá kò sí ọ ní ending Ọlọ́run ní jó dọ́dọ̀ yín láéláé. Àmín. ìwọ ọmọ wí tiẹ̀ ń so. alikidu yakitulu anfusa taqatatuhu. gbogbo ohun tí ń bá pàdé yìí ń dàníyàn rẹ̀ wáyà yìí. dálífà ẹjọ́ ẹ lọ jókòó. mo mọ̀ pé ẹ̀yin àti bàbá àlùhúdà jọ wà ní ó sì dá bẹ́ẹ̀ aláàánú dáadáa. nítorí Ọlọ́run mọ̀ wù èní máa ń yára yàyà ń wèrè. tó bá wo rìsọ́ọ̀tì ó sinwi onírèyàn wò ọ́ sàn. tó bá ń wo ẹni tó kó a1 jọ ó máa wúra rẹ bígbà tó wáyé wá sí kankan. àṣé wọ́n wà ń bẹ́ẹ̀ nígbà tí ń sẹ̀sáàmù. iṣẹ́ díẹ̀ kọ́ ni bọ́ọ̀lù ń ṣe kó tó dojú bọ́ sétí. àrìnká ni iṣẹ́ káńsù. tó o bá máa jọ àná bá a bá ń kó ilé ní mọ́jọ́ ó sin ọ níwín. nítorí tọ́lọ́hun ilé tó bá sì rí táwuyewuye ò pọ́ ń bẹ̀ ológo tí ń bọ́ ń bẹ̀ ló ń kà ní. Allah. èèyàn kan ní bẹ́ẹ̀ èèyàn kan péré Solaty kan péré lọ́lọ́run fún wọn àwọn yòókù wá ń jẹ lọ́wọ́ ẹ̀. ilé tí mọ́tò bá pọ̀ sí tíráfíkì ó mú tí tíráfíkì bá sì ti wà bọ́ǹbà ó mọ ara wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. normal ni ẹ wà á panẹ Peter tọ́lọ̀ ń kó kalẹ̀ fún wa. nínú tí ò níyè méjì nú ìsìn ìkọlà wá sí ẹjọ́ yìí o àwọn jọyìn ti pọ̀ nísìn wọ́n sì fẹ́ láwó epo ni ìwọ náà ń ṣe bí nǹkan play lawyer tó o bá lawyer lásìkò sí nǹkan mi fẹ́ gbé ọ ni tó owó ti ń sọ̀ kalẹ̀ tẹ́ bá lọ wo kádà rẹ lòmíì penacus rẹ lòmíì tẹ́ bá lè wò gbogbo ń tẹ́ráwọ̀ rẹ̀ gbé owó tó ṣe kà ní Ọlọ́run wá ń fún díẹ̀díẹ̀ bó bá lè lo sólẹ̀ yóò gbé fún ọ lójijì o sì ní kú bọ̀rọ̀. Yakumullah. ni o fi gbọ́dọ̀ wu ẹni tọ́lọ̀ ń pín fún lẹ́ni oore kan wá lọ́fẹ̀ẹ́ o wọ́n surprise rẹ o wọ́n san gan o Allah. wọ́n san gan o mo sọ fún gbogbo ayé ẹnìkan wá pè mí láti Amẹ́ríkà mo ní ṣé lóòótọ́ mi náà kò sí báwa bá ga dé àwọn ọ̀gá wa náà lọ́gá wa
ìràwọ̀ tẹnìkan ò gbọ́dọ̀ bó tiẹ̀ mọ́lẹ̀ ìràwọ̀ yóò níbi lọ náà tẹ́lẹ̀ ni ọwọ́ alẹ́ nìkan gba kẹ́rìtà láti tiẹ̀ wọ́n fẹ́ fún ọ dé. a sínú àwọn tó wá bíi pé a fẹ́ wá wo bó ni ó ṣe rí tọ́ra ti mọ bí ó ṣe rí ká tó kò lé. a sì wá bíi láti wá mú nọ́mbà àràwọ̀ rẹ ò gbé ọ ló fi wá nọ́mbà kí ó ní nọ́mbà olówó kò ní ẹ gbé kọ́ọ̀lù rẹ̀ ìgbà mélòó náà fi ń blọ́ọ̀kù èèyàn. ẹni tí nọ́mbà àràwọ̀ rẹ̀ bá ti takò kò sí bólówó ṣe lè kọ́ kí ká rẹ̀ tó ó kàn mọ́ fi wọ́n yẹn gan ni ojú òkò tó wò ní olówó. bó bá jẹ́ bí yẹn ṣe ń jókòó tó wó ni yẹn fi lówó ni ẹni tí ń kawó lójoojúmọ́ ń báàgì ó ṣe tún nídìí 2K rọ̀lẹ́. ọlọ́run ò ní pín kárílẹ̀ kan náà o tí mo fẹ́ jẹ́ amúdá nínú kò lè dọ́gba o. ẹni tó bá rí pọ́lọ̀ ń gbé tiẹ̀ dé má sì nú àwọn tí ó wo táìmù fún kí táìmù àgbákò rẹ má dé lójijì. sórí ẹni tá a nu ọlọ́run bá yọ̀dọ̀ ẹ̀ tọ́lọ́run ò bá ti bu dátà fún un tán ìpè rẹ̀ ò ní ó stọ́ọ̀pù o. ó kàn sínú àwọn tí ó kó mérò ni. báyìí bá ṣe wá ń yà yín ẹ̀yìn ìyá ọlọ́run já rí yín pé ẹ ṣeun bá ṣe rárá mi kọ̀ọ̀pù kò já rántí pàgbà rẹ̀ mọ́. ó pè wá a sì ń kú dàbáwọn ó pè láwà. Maulana Saifu-L-Qodiriyah. Adamallahu hayatahu. adúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. tá a mọ̀ nàgà wò yín lọ́ọ̀kan. a ní lọ́pṣẹ̀ ní sẹ́ àwa náà ti padà hide àkáǹtì fọ́lọ́ yín. tá a mọ̀ yọ yín wò. ṣé wàá tó báyìí. a máa dúpẹ́ tọ́lọ̀ ti kọ́ pọ̀ kó tó dè ní. Alhamdulillah. ẹgbọ́n ṣe ń pin owó. mo dúpẹ́ fọlọ́hún tọ́lọ́ náà ti ń pin fún mi o. bí o bá rí bẹ́ẹ̀ yí jáhùn díẹ̀ o. ẹ̀yin nìkan lẹ́sìn àmírù ni èmi náà sá tẹ̀lé wọn lóde. amilal akọ́dì innaka jahilo hal yashrabu zumma zi'afal akilu. bí o bá pọ̀ tó tẹ̀yìn ni mo jẹ́ lẹ́sìn lẹ́ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì kọ́lọ̀ fún mi pàṣẹ yún náà kí n máa mú mi sí díẹ̀díẹ̀. alikidu yakitulu anfusa takatatu. Maulana Saifu-L-Qodiriyah. Adamallahu hayatahu. àwọn ò sínú àwọn tí ó ṣẹ̀ sọ nísìnyí pé ó gbà ẹni tá a bá la gbà fún ọlọ́run ti yanjú ọ̀rọ̀ owó kú o a sì ń wá sí o àmọ́ ò lè bá wa ń bi tá a ti kalẹ̀kùn èèyàn. Alhamdulillah. Maulana Saifu náà ti sọ wájú àwọn ọlọ́lá tán pé ìlé tọrọ lọ́dọ̀ ẹnìkan tó mọ̀ lẹ́nìkan pákéjì bọ́lọ́run kò bá pákéjì ayé ìnira rẹ̀ dán ní orí oníwàsá yanna hali nazirina àfi Snapchat sáyé ní jẹ́bẹ̀ ló fi dùn wò ọlọ́run ló fi tàfáyé ni ìwọ náà wo ra rẹ wò bọ́lọ́run bò bá pákéjì rẹ ni ṣé èèyàn lè rí fún rẹ kó tó sí rẹ kó kàn yọ awọ ojú rẹ kó lásán so máa pò níjọ kankan olúwa ẹ di ọ̀rọ̀ lójijì nu fìtà kan náà nù. Yakumullah. ó wá lẹ́nìkan pákéjì ẹ̀ kò ṣe pé ó ti tó bẹ́ẹ̀ ìwọ náà pákéjì ẹ̀ ká wò ó 100,000 péré kan náà káàsì lójú wa nísìn bíyàwó rẹ̀ ò bá ní kọ́lẹ̀ kó tó délé ládùúgbò gbèsè tí ń dúró dì ọ́. eléyìí sọ̀rọ̀ ipò kan rí bẹ̀ báyìí ẹni tó bá rí táwọn lọ́lá tó sẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ mọ́ bá dúpẹ́ o kìí sì ṣe sẹ́kàn nìyẹn mọ̀ ṣe torí àwọn tó mọ̀ ṣẹ́ ṣe gangan wọ́n mọ̀ ṣẹ́ ṣe gidi àmẹ́rẹ́ ó wá jìnà sí wọn. wọ́n náà wo àwọn tó kọ́ṣẹ́ ti overtake rẹ̀ àmọ́ ń tàkì lára yín. Alhamdulillah. kódà bó bá jásí pé àwọn òbí náà látùkí ara àwọn tó bí eré bí wọn tọmọ wọn ò sì yáre wọ́n wádìí tán ṣe fọ́lọ̀ wọn rí ọlọ́run kan lóhun ṣe bẹ́ẹ̀ náà ni tani òbí. a sì ráwọn tí àwọn òbí wọn ò ṣèbàjẹ́ fẹ́ nìkan wọn hẹ́ nìkan lè mọ̀ o àwọn ọmọ wọn sì ń fìdíwọ́ ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó bá tèèyàn jẹ́ kò ní ká má ba tiẹ̀ jẹ́ tó bá lose guard. wọ́n á ní bá tèèyàn jẹ́ wọn lè bá tèmi jẹ́ mọ́tò tí wọ́n kọlù mọ́tò tí ò kọlù yẹn wọ́n lè kọlù. ó kàn wá ń wòran bí yẹn bá ṣe mistake dálì kíámà tó bá ṣe mistake dọ́dọ̀ ọlọ́run ní ìsítàsíkò rẹ̀ ò pé ọlọ́run kọ̀ọ̀kan láwọn kò ná pé bóòlù ṣe ń rìn kí tán fi rí ọ̀hún fàṣẹ. èyí táwọn ó ṣe ládùúgbò ní ó ṣe ń kúlà fáwọ̀
ikùn sẹ̀ wálẹ̀ díẹ̀ ni Yakumullah. ìtawọ̀ ṣe ládùá ni olórí ibú èèyàn ni ò ní ẹ jábọ́ báyìí nísìnyí bá a ṣe ń sọ yìí àwọn kan bẹ kò ṣe bínú o bó o bá ń bínú wọn bí ìgbà tó ń bínú Messi ni o ò ń bínú Messi kò ní o má jẹ góò. Yakumullah. bọ́lá ń ṣe ṣèyún ni ó ti hatman makidiya. Aqdiyan. àwọn kan bẹ tó bá ti wò wọ́n pé ó dà pé bọ́lá ń ṣe pin yìí non stop mi ni o tètè kú ò lọ́dọ̀ àwọn lúzà pé má sí inú àwọn tẹ́jọ́ mọ sọ̀rọ̀ ẹ̀ torí bó ṣe ń bù wọ́n kó nú àlùbáríkà tiẹ̀ wọ́n lè dà sí tiẹ̀ ni. Yakumullah. ó kà ń pé dátà rẹ jó ò sí online ò sí lórí Instagram ò sí TikTok wọ́n sì ní insufficient balance ẹni tó ń bù náà kó dátà tiẹ̀ sáyé tiẹ̀. Yakumullah. interchange ni o mo ti ṣe tán mo lánàá Saifu èyí táwọn wí ni gẹ́gẹ́ bí ọmọ tá a jẹ́ sí yín kì í ṣẹ̀gbọ́n nínú ilé wa Amirul Muhajirin bàbá la mọ́ ní ìsìnkọ́lá wa sì ti ń pè yín bàbá tí ó wà ní pé owó kan ní fi ń ṣe bàbá rárá o gbogbo yín la mọ̀ gbà tẹ́ ẹ dé o amọ̀dé tí ó ń kálukú a sì mọ́ tó gbó ní kálukú wa so àwa láti wà ń bí tipẹ́tipẹ́ lásìkò yàrá nu mọ́sálásí tó lè fẹ̀yìntì iná ò gbé ọ. Allah. yàrá tí wọ́n sùn bíi pálí sáná báyìí ni bàbá fẹ́ràn síbi ò gbọ́dọ̀ complain nípa ara o. Nígbà náà. nígbà náà Tọ́. ká tó wá léèyàn ibi tá a gbénu o ibẹ̀ náà ti kọ́ mi ló wà Kùránì mọ̀kàzí Yakumullah. tí wàá láti adéṣọ̀kan tí wàá bá wọn rọ̀lẹ́ lólúmọ́. so mo sọ eléyìí nísìnyí kí ló bùkù èmi ò tún dé tàmá tún bam I dey hot and I know dey freeze right now if you pray make I freeze I go freeze you up. Wadumu aladadi. Mọ̀lánà Saifu ìdà tí mo sọ yín ló kọ rẹ̀ kódà mo gbọ́ ń pé Saifu-L-Qodiriyah tí wọ́n fún yín Mọ̀lánà Sheikh-Al-Halqa àwọn ni gangan suggest yẹ wàláhi suma billahi alazim. bàbá ti gba àwọn oyè mi o àmọ́ Saifu yẹn ó kàn dúró pàrọ̀ yìí ni ìsìn bẹ́ẹ̀ ní tì adúpẹ́ fọlọ́ntọ́lọ́ ṣe ń sáríkà gidi tẹ́ ẹ̀ dá páàsì àwọn bàbá wa nù. Yakumullah. waste assist ò ń bínú pé wọ́n fún ọ láti assist ṣe bá fún ọ náà ó dànù ni. Wadumu aladadi. adúpẹ́ ń pé náà yín ó strong dáadáa gbogbo ẹlẹ́bí ń jẹ gó ọlọ́run ní jẹ́ kí gò tánú ayé yín o. Àmín. Fi múlì. bọ́ ilé tìlọrin ti dé ilé tàbújá náà ti dé ilé tèkó náà òun náà ti dé sáàjò ọmọdé báwọn ọlọ́run play movie òun kálukú ni pẹ̀lú oríṣiríṣi ẹpísódì tá a máa ti bẹ̀rẹ̀ movie tiẹ̀ náà àwa náà wò àmọ́ àsìkò tó bá ń play tiwa lọ́wọ́ mọ́ pọ́ọ̀sì ẹ̀ yóò da tiẹ̀ náà láàmú ibi tí fíìmù yìí bá ń lọ àwa rẹ́dì láti wò ó tá a jókòó tì ṣèbọ̀n la wò ní ìsìnkú tó náwó yìí so ó bẹ́ẹ̀nu. Alhamdulillah. owó tí ó sì tún wọlé nulẹ̀ ó tún ju owó ta lọ. Alhamdulillah. ọlọ́run bọ́lọ̀ ṣe ń ba yín tó yìí ọ̀pọ̀lọpọ̀ ní owó táìmù o bó bá sì ti dáa fún yàn báyìí ẹni tó wà lókè tó bá jábọ́ àwọn tí ó sọ ń pọ́lọ̀ mu wọ́n pọ̀ ju àwọn tí ó ṣe sọ́ọ̀rì lọ oníkálukú yàn rẹ́rìn ni wọ́n lọ́pṣẹ̀ ni o ntẹ́fì wa mọ̀ dé dí àwọn tó nífẹ̀ẹ́ yín ọlọ́mọdé ò bá yín. Amina. àdánwò àtàgbákò ńláńlá nìyẹn máa fi mọ tú lọ fún o tó àwọn pé àánú àwọn tó nífẹ̀ẹ́ mi ní àdánwò ńláńlá ni o ọlọ́run ní jẹ mọ́ nísìn. Amina. ẹ ní mọ̀ láéláé. Amina. ọ̀dà la haula. Wala quwwata illa billahi al-aliyyil azim. Abu Ghazala ta ló fẹ́ sanwó àdúrà. ìdíwọ́ oore yín o. kúlà ọ̀yà ẹ wá san wọlé haúlà ẹni sọ káàdì nù Jamiu Akinyemi ẹ dákun ẹni tó bá ní credit card yìí kó gbà lọ́dọ̀ brother mi bì nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Sheikh Ahmad al-Mukhtar wọ́n wọlé adamallahu hayatahu wa hafizahullahu wa ra'ahu ẹ ní màá padà síbú ọlá àfi ànábì Alhaji wa Muhammad Bujẹ àwọn dà wọ́n bẹ lára ọlọ́run járe wọn pẹ́
Àmín. A máa lọ sọ́dọ̀ bàbá wa Kíbọ̀dé nísìn. Wọ́n ṣàdúà. Bàbá tí wàá ṣàdúà, a máa pín àwọ́ọ̀dù fún àwọn tí wọ́n fẹ́ gba àwọ́ọ̀dù náà. Alhaji wa Anand, ẹ mọ̀ wá dáadáa. Àmín.